Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò ẹ ṣe dáadáa la bá lé. Lọ́wọ́ yìí ká máa kí gbogbo ọmọ Yorùbá kú oríire. In fact níbikíbi tẹ́ bá wà, ẹ̀yin tó jẹ́ wípé ẹ jẹ́ ọmọ Yorùbá, ọkọ ọmọ Yorùbá kò ń ṣàwọn tó jẹ́ wípé wọ́n kàn ń wá bí wọ́n ṣe máa já ẹni tí Elédùmarè ń lò kulẹ̀. No. Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá la kí congratulations. Wẹ̀ bí a tó bá dẹ̀ wá di ọjọ́ iwájú tẹ́yìn tó kù tí mọ nǹkan tẹ́ ń ṣe tẹ́ bá change a lè dáríjì yín ná, but for now àwa ò kí yín because wà nínú movement yẹn. Lọ́wọ́ yìí olóyè Sunday Igboho ti tún ṣe bẹ̀bẹ̀. Ìpínlẹ̀ Kwara tí gómìnà wọn tó kọ́kọ́ ní pé láíláí àní jẹ́ wọlé kẹ́ wá dá ìrù Ekun lẹ̀. Now ó ti bu wọ́n lọ́wọ́, wọ́n pe olóyè Sunday Igboho padà pé ẹ wo ẹ̀yin náà lè ṣe lẹ́yìn tí wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Kwara tí wọ́n jí wọn gbé, tí gbogbo àwọn ìjọba báwo la máa pa àwọn ọmọ ológun tí wọ́n ṣe tì. Gómìnà wa rò pé bó ṣe ń lọ yìí ó dàbí pé bọ̀bọ̀ tó ń pè Sunday yìí ló máa ṣiṣẹ́ yẹn finally. Táwọn ọmọ ìlú ti bẹ̀rẹ̀ sí ní sunkún tí wọ́n ń pariwo pé ẹ wo ẹ tètè wá nǹkan ṣe sí bó ṣe ń lọ kò yé yín. Àwọn ọmọ ìlú ń pariwo wípé ẹ wo wọ́n ti jí àwọn èèyàn wa gbé o. Now ẹ lè wá fi wálẹ̀ sínú igbó yìí kí ìyà jẹ wá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa pe Sunday Igboho. Ẹ rí pé ó ti wá dójú ẹ̀ now. Àwọn ọmọ ìlú ti mọ̀ pé ó dàbí àwọn ìjọba yìí àwọn ọmọ ológun yìí wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe, àbí àwọn Fúlàní wọn ò bẹ̀rù wọn. Bí a ká lò bẹ́ẹ̀ because ìbẹ̀rù olóyè Sunday Igboho òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n fún àwọn Fúlàní. Tó má ti gbọ́ orúkọ yẹn báyìí wọ́n máa ń sá dànù ni. Gbogbo àná la rántí nígbà tí olóyè Sunday Igboho tó fún wọn ní 2 hours pé kán fi dá àwọn tí wọ́n jí gbé kán dá wọn padà. At the end of the day pẹ̀lú gbogbo ransom tó ń béèrè fún gbà yẹn tẹ̀bí wọ́n parọ́ pé àwọn fẹ́ gba 150 million ní kọ́bọ̀ anybody ò fún wọn tán fi release àwọn tí wọ́n jí gbé. Now congratulations fún gbogbo ọmọ Yorùbá. Láyé ìgbà yẹn náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pariwo wípé ṣé lóyè Sunday Igboho ṣé ó lè ṣe ṣá, ó lè ṣe gbá, ó lè ṣàwo. Ṣèbẹ́yìn náà ti wá rí bó ṣe ń lọ sìn. Ṣé ó lè gba ọmọ Yorùbá ṣọ́ pé Yorùbá nation tẹ́ ń ṣe yìí ẹ wo ẹ gbàgbé ẹ kájú ń bẹ̀. At the end of the day kí ló wá ń ṣẹlẹ̀ báyìí? Mo láyọ̀ láti sọ fún yín pé orílẹ̀-èdè Yorùbá ó máa di gbígbà láìpẹ́. Ẹ̀yin ṣáà máa wòran náà. Gragra ó ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń fi gragra ṣe gragra lẹ́ fi máa sábọ̀ta. àwọn kan wò pé ṣe olóyè Sunday Igboho tó ń pariwo Yorùbá nation ló ti wá dàbí pé ó ti wà pẹ̀lú APC. Ẹ máa wò ó ti yín, àṣírí pọ̀ ńlẹ̀. Later gbogbo yín máa mọ bóyá ń lọ. Nǹkan tẹ́mi kàn lè sọ fún yín ni wípé Yorùbá nation yẹn ẹ máa wò ó ti yín ó ti dúró. It's a matter of time ni o. Má ti jà mẹ́nu lọ bẹ̀ káwọn kan má lọ máa mọ plan wa. Now olóyè Sunday Igboho ti wọ ìpínlẹ̀ Kwara. Ó ti jẹ́ kí gbogbo àwọn ọmọ ìlú mọ̀ pé má worry gbogbo àwọn agbésùnmọ̀mí yẹn ní gbúrò wọn mọ́. In fact ká máa dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè gidi. Ayé ìgbà tí àwọn kan tó wà ń bẹ̀ ṣùgbọ́n ọmọ Yorùbá kan ti wà ń bẹ̀ ńgbà yẹn tó yẹ pé ó tún support àwọn Fúlàní náà ni. Ká máa dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gbogbo nǹkan táwọn èèyàn ń sọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n dúró ti olóyè Sunday Igboho. Àsìkò ti tó ni, bẹ́ẹ̀ ni àsìkò ti tó ni because ó ní nǹkan tí mo gbọ́ lánàá ẹ̀rù bà mí. Àwọn Fúlàní wọ́n dìídì jáde, bẹ́ẹ̀ ni wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò mọ nǹkan kan pa ìjínigbé tó ń lọ yìí o, pé àwọn ẹbí àwọn gangan bọ̀bọ̀ yẹn ó dárúkọ àwọn tí wọ́n ń gba owó lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹ wo wọ́n ti já àwọn èèyàn wa gbé o lára àwọn sínétọ̀ wọn tó wà in charge.
wọ́n ti já àwọn èèyàn wa gbé o. 5 billion ni wọ́n béèrè fún un. Tá bá ti lè fún wọn 5 billion wọ́n máa release àwọn èèyàn wa. At the end of the day Ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa ní ṣé sure pé wọ́n máa release wọn. Tọ́jú láti mọ̀ pé wọ́n máa release wọn kò sí wàhálà. 5 billion àbí ẹ̀yà a máa sọ sákàǹtì yín. Bàbá san 5 billion sákàǹtì. At the end of the day àwọn ilé tún ṣe business pẹ̀lú ẹ̀ wọ́n san 1.9 billion. Ìwọ tó bá fẹ́ ìròyìn yẹn ẹ jẹ́ kí n mọ̀, máa send full detail pẹ̀lú àwọn tí wọ́n sọ àti orúkọ ẹni náà. Àti ready fún àwọn yẹn náà. Ó níbi táwa ń lọ. Nǹkan táwa ń try àti sọ fún yín sìn ni wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò sí nǹkan tó kàn wọ́n. Káwọn Fúlàní tó lè jáde pé bàbá yẹn kò mọ nǹkan kan pa àwọn olóṣèlú wọn gangan ní Borno yẹn. Ẹ máa wo ti yín. Àwọn olóṣèlú wọn gan ní Borno àwọn gangan ni wọ́n ń dá wàhálà ilẹ̀. Àwọn ló fẹ́ kí nǹkan báyìí máa wà lẹ̀ so that wọ́n máa rí owó jẹ. Owó yìí náà mọ bí tẹ́ ń kó lọ. Ó gba 5 billion ó release only 1.9 billion. 3.1 billion tó kù ńbo nìyẹn wà. At the end of the day àwọn agbésùnmọ̀mí wọn release gbogbo àwọn tí wọ́n jí kó because wọ́n ní owó yẹn ò pé. Abẹ́rẹ́ nǹkan bí àṣé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ń kówó ilẹ̀ fún wọn. Àwọn gangan ni wọ́n kówó fún àwọn tó yẹ kán kówó fún. Ẹ̀yin àtàgbésùnmọ̀mí ẹjọ́ máa arrange kán já àwọn èèyàn gbé. Ẹ tún lọ bá ìjọba wọ́n ti jí wọn gbé o. Iye báyìí lọ́fẹ̀ẹ́ o. Ìjọba máa tún wò pé òkè o torí ìfẹ́ tí mo ní sáwọn ọmọ ìlú òkè ẹ gbà. At the end of the day tún ní fún wọn lówó yẹn wọ́n á tún tọ́jú àwọn kan. Ìyá dẹ̀ máa já àwọn ọmọ ọlọ́mọ wọ́n ti wá sọ di business. Lẹ́yìn tí ọ̀gbẹ́ni yìí jáde lánàá tí ó sọ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn parọ́ pé in fact àtàná yẹn bá mo ti gbà pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu no wonder tí bàbá tó fi ní Olóyè Sunday Igboho ṣó lè raise 50,000 Àmọ̀tẹ́kùn ṣó lè raise Ìrú Ẹkùn ṣó lè raise 50,000 Ìrú Ẹkùn members. Ṣọ́ máa tẹ̀lé ẹ ṣáwọn èèyàn máa dẹ́ lóhùn. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí o 80,000 plus ti wà ńlẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fọ́ pé bọ́bọ́ yìí 80 kiri ó gbà tán. Mo gbà fún ẹ. Ìwọ tó bá lè gbà fún Olóyè Sunday Igboho ó ṣera ẹni o. Ìwọ tó bá lọ ń wò pé ọmọ ta ni entertainer máa wo tiẹ̀. Àánú yín ṣe mí. Àánú yín ló ṣe mí o. Ó jẹ́ kí n bá yín dámọ̀ràn. Oyè yín bẹ́ẹ̀. Ọmọ Yorùbá bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ orílẹ̀-èdè Yorùbá máa dúró. It's a matter of time ni. Bẹ́ẹ̀ ni it's a matter of time. Bí gbogbo ẹ ṣe ń lọ yìí bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ gbogbo ọmọ Yorùbá ìròyìn ayọ̀ la máa gbọ́. Now Olóyè Sunday Igboho ti ní gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Kwara ẹ̀yin ọmọ Ìlọrin ẹ má wọ́ọ̀rì àti wọlé tán. Ìrú Ẹkùn ti wà ńlẹ̀ fún yín. Gbogbo àwọn agbésùnmọ̀mí yẹn wọ́n bí wọn kú. Wọn ò tó nǹkan tán pera wọn. Bẹ́ẹ̀ ni wọn ò tó nǹkan tí wọ́n pera wọn. Now Ìrú Ẹkùn ti wà everywhere. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ Ìrú Ẹkùn gan ti wà lÉkòó. In fact gbọ́dọ̀ wọn ti dé. Ká máa dúpẹ́ now ká máa gbàdúrà fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu because àwọn leaders burúkú yẹn àwọn gangan ni problem ta ní. Now èèyàn gidi ti wà ńbẹ̀ tó ready fún ọmọ ìlú gbogbo àdá ìyanu àṣẹlẹ̀ láìpẹ́ láì jìnnà. Ìròyìn ayọ̀ náà la tún máa gbọ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ máa rí pé ìjínigbé ti dínkù àbí Elédùmarè ju gbogbo wọn lọ. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ̀ àníri jù báyìí lọ lórí eléyìí. Ẹ má gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ mìíràn. Ó tún dọjọ́ mi o. Ọjọ́ rẹ̀ ó dàbọ̀.